Reverend Prophetess Dr. Christiana Atinuke Akinrodele Mrs., the President and GO, Seek and Save Ministries. Number 1, Oluwakemi bus stop in Oluwakemi community, Adegbayi, Old Ife Road, Ibadan, the capital of Oyo State in Nigeria. I say thank you for allowing me to bring the word of God to your doorstep. Welcome, ma. God bless you. God bless you too, And mommy. it will make you rich. Amen. 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 Ìgbà tá a ti gbọ́rọ̀ rich yẹn, àmì yẹn ó dà kó fẹ́ lágbára gan. Amen. Yes, we need it. We need it. You see, a child of God must not be poor. Yes, so. You still remember the story of the people of Judah. For 2 years, Sennacherib placed a siege on them. They can't go out, they can't come in. And God stagnant. God said, don't mind him. You will not work and you will eat. That food, I will just bring food from the ground. And he did it. So when the siege was over, I said, okay, go and plant too. Because it is your handwork and you bless it. Yes, Be ready to work, everybody. Thank you, Mama. God bless you. Ẹ kú àtàtàárọ̀, ẹ kú iṣẹ́ ìránṣẹ́. God bless you, mommy. Tí a bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò àdúrà àpérò tí màmá máa ń gbé tó máa fi gbà wá níyànjú ní gbogbo ọjọ́ sátidé. Tí a bá fẹ́ pe studio line wa, ẹ jẹ́ ká tá a bá ní ọ̀rọ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ màmá tó bá jẹ́ pé bóyá lórí ìwàásù ohun tó fi gbà wá ní ìyànjú ni, àbí tó bá jẹ́ pé bóyá ní nǹkan tá a fẹ́ bá wọn sọ, ẹ jẹ́ á pe studio line wa 080 85 65 45 91. Again, 080 85 65 45 91. Àwọn tá a wà lókèrè bóyá tá a bá fẹ́ pè tí a ò ráyè wọlé, ẹ jẹ́ ká pè sí +234 08 +234 80 85 65 45 91. Tá bá ti fi +234 sí, a ó gbọ́ wa. Ẹ jẹ́ pé màmá lórí ètò lọ́jọ́ títòní. Mama, you're welcome back, ma. God bless you. Yes, ma. You said the other time that God can forgive all sin. Now I want to ask that, is it all sin that God can forgive? Because nísìnyí tá a bá rí màmá, èèyàn tó pààyàn sìn, wọ́n dẹ̀ ní pé tó bá ti fi idà pa ní ohun gangan tú idà náà ni a ó fi pa. Ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ṣé ìdájọ́ ò ní wá sórí ẹ̀? Amen. Amen. That is why David said, do not judge me. In thy mercy, do not judge me. Ọmọ kan náà máa ń ṣe ìdájọ́. Ó máa ń ṣe ìdájọ́ ẹ̀ṣẹ̀. Òun ló lè gbàgbọ́ pé Olúwa máa ṣe ìdájọ́ mi. Àánú ẹni tó bá dẹ́ṣẹ̀ tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, God forgives sins. Ó dẹ̀ ti fi kọ́ wa nínú Bíbélì. Ẹ wo obìnrin tí gbogbo èèyàn fẹ́ palẹ̀. Tí wọ́n mú, and in their own time, if you are caught in the act, they must stone you to death. So the woman was so fortunate to meet Jesus. And Jesus said, if any of you has not committed a sin like that, kill her. Nobody killed her because they knew they've done even worse thing. But what Jesus said is what I want to say now. Okay. He said, go. Sin no more. Sin no more. Bí Ọlọ́run bá ti forgive ẹ̀ṣẹ̀, á sọ fún ẹ pé sin no more. Má ṣe nǹkan yẹn mọ́. So that something that is greater than the instrumental payment of that sin will not come upon you. So that is what we must always think about. That when you commit a sin, you ask for forgiveness, sin no more. A lot of us, àní ẹ̀ṣẹ̀ bí tá bá ti bẹ̀rẹ̀, ó máa dárí jù wá. Mama ẹja sáré gba ìpè. Hello, this is Praise FM Radio. Hello? Hello, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè.
Oh, we lost that call. Ẹ jọ̀ọ́ ẹ pè wá padà. so tí èèyàn ò bá ti dẹ́ṣẹ̀ yẹn mọ́ tí ó dẹ̀ wà déédéé pẹ̀lú ọlọ́run aláàánú ni ọlọ́run ó máa dárí ẹ̀ṣẹ̀. Ẹja sáré pẹ̀. Hello. Hello, Hello, good afternoon. Daniel ló sọ̀rọ̀ láti UI. You're welcome, my brother. Kí lẹ ní lórí ètò lọ́jọ́ títòní? Àwọn wo programu yẹn live and direct náà wá ń jẹ́ fún màmá o. God bless you, my brother. Kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ màmá? A fẹ́ kí màmá gbàdúrà fún wa. Okay. ní orúkọ Jésù ọmọ mi ọdún yìí ọdún yín ni o ohun gbogbo tẹ́ bá dáwọ́lé lọ́dún yìí á ṣe é ṣe fún yín. Àmín Jésù. ohun tí ẹ ṣe léṣì tẹ́ ẹ̀ lè parí ó yá kẹ́ parí ẹ̀ báyìí. Amen. ọ̀rọ̀ Ọlọ́run kò mú un ní dúró. Amen. lórúkọ Jésù ilé ológo ẹ̀ ní pàdánù rẹ̀ o. Amen. ó ti dára fún yín. Amen. Jésù Olúwa wa. Àmín. You're welcome. Ẹ jọ̀ọ́ wá tá a sì tún fẹ́ pè wá ẹ jẹ́ pè wá sórí 08085654591 láti àwọn tó wà lókèèrè +2348085654591. Màmá gẹ́gẹ́ bí ohun tá a ṣì ń sọ lọ lẹ́ẹ̀kan kó tó di pé ìpè wọlé. Ṣé a ti sọ lórí ọ̀rọ̀ pé ẹ̀ṣẹ̀ pé ǹjẹ́ ó ní àwọn ẹ̀ṣẹ̀ kan tí Ọlọ́run ṣé àánú lè fọhùn ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ kan lágbára tó jẹ́ pé agbára tí ẹ̀ṣẹ̀ ní àánú máa ń fọ̀. àánú máa ń fọhùn fún gbogbo ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ń jẹ́. It is well ma. Báwo la ṣe lè ṣe é tí ogun òfin ní borí wa? Tí bí ẹ ṣe sọ ní ẹ̀kan ní Dáfídì ogun borí ẹ̀ ní ìgbà tó ń bá ẹ̀ bá ṣe bàgbà tó ń wẹ̀. Ṣé o pé obìnrin yẹn ti ń wẹ̀ ńbẹ̀ yẹn tipẹ́ tó tí ò jẹ́ fi ojú kan. Kí ló dé tí Ọlọ́run fi fàyè sílẹ̀ tó gún fi borí Dáfídì? Dáfídì ò lọ sí ojú ogun. Ọlọ́run kọ́ ló fàyè sílẹ̀. ìsí ibi tó bá yẹ ká wà ní ká wà. èyí náà tọ̀ fọ́ sí báyìí ní ìdàgbọ́lá wọn máa ń bísí láàárín ọ̀sẹ̀. Sunday wọ́n á jí wọn máa fọṣọ. Chọ́ọ̀chì ló yẹ kó wá. Ìgbà yẹn lẹ́lòmíì sí ọbẹ̀ tó máa díṣì sínú fíìsà. Mi ò sọ pé àkì fíìsì. But the little time tá a máa lò pẹ̀lú Ọlọ́run ẹ jẹ́ kí a lò ó. Inú mi dùn pé ẹnìkan báyìí sọ pé